bàbá wa lélẹ́rìí ibú ọmọ kan tóun dúró pé tó bá lè ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ tó yí pé gbogbo ọjọ́ tí wàhálà máa ṣẹlẹ̀ láyé láàrin àdàbí àti màrìkàsí ẹ lọ lè wádìí kíkálukú sì padà sẹ́yìn kò sí ẹni tí máa pilẹ̀ rẹ̀ tó tayọ ẹ̀. anísọ̀kà mọ́rin àti sáré mọ̀ dàrú. wọ́n ní wọn dàrú. àwọn ọmọ kẹ́wọ́n ní dàrú. àwọn ọmọ kẹ́wọ́n ní dàrú. tani jẹ́ yẹlman tani jẹ́ bàtà Ìbàdàn tani jẹ́ kọ̀pọ̀. ẹ má jẹ́ kí ajá díjú baba Khalifatul Adabi àfisọ̀ ọlọ́wọ́ra ẹ má jẹ́ àtàbà wọn bí tí wù kó ma ẹ dákun torí tọ́lọ́ ẹ má jẹ́ àtàbà wọn rárá àti gbogbo tí ń jẹ́ àwọn àgbàlagbà nínú àwọn àfa wa ní àdàbíyà ẹ dákun torí tọ́lọ́ ẹ má jẹ́ àtàbà wọn bí tí wù kó ma torí tọ́lọ́ ẹ dákun àníwá ti dán àníwá ti dùn ọlọ́run ní jóba ìjẹmọ́ àmọ́ ìtẹ́mi kan tọrọ lọ́wọ́ gbogbo àwa tá à ń jẹ́ mẹ́ka sí ẹ dákun torí tọ́lọ́ bàbá wa dáadáa Maulana Al-Khalifa Al-Adabi jẹ́jẹ́ bàbá jòkó o bàbá òun àwọn mẹ́lẹ́rí ibú yìí sẹ́ o kí kálukú wá sí lọ lè dì mẹ́mí pé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin mọ̀ríkàsí àti wàhábíyà ní o àwọn wàhábíyà là ń bájá o kìí sí àdàbíyà nínú àwọn wàhábíyà tá à ń bájá yìí ọmọ mọ̀ríkàsí ń bẹ nínú wọn nínú àwọn wàhábíyà tá à ń bájá yìí ọmọ máàdì ń bẹ nínú wọn nínú àwọn wàhábíyà tá à ń bájá yìí ọmọ ilé ẹgbẹ́ wàdàbíyà ń bẹ nínú wọn kò sí ní tó kàn wọn àfa wọn bẹ́ẹ̀ gbogbo wàhálà tí wọ́n ń fa táwọn ọmọ yìí ń fa àwọn bàbá yóò mọ nǹkan kan pa rẹ̀ jẹ́jẹ́ wọn jòkó èyí tí wọ́n sì jòkó tí wọ́n mójútó kò tayọ ayé òní iṣẹ́ òní àwọn eléyìí wọ́n fẹ́ yọ ọmọ ọ̀sán bí wọ́n bá wá kókó ń kó bá yàn kìí sàn bàbá yìí wọ́n kó bá àwọn bàbá tó bí wọn gẹ́gẹ́ ni wọ́n kókó ń kó bá láwọn tó bí wọn gẹ́gẹ́ kìí sí àwọn bàbá yìí eléyìí ń lẹ́gbẹ̀ẹ́ kan ẹlẹ́ẹ̀kejì mbẹ́ ìkan nínú àwọn àfa wa ọlọ́ba sàlékún dáadáa fún wọn wàlọ́ọ̀yì nínú àwọn àfa mi Maulana Sheikh Hassan Abdurrahman As-Suyuti wọ́n pè mí lánàá àná wọ́n ní lérí iṣu tá à ń sọ̀rọ̀ lérí àwọn fẹ́ kí n kọjá lérí mo wá wò pé mo sì wá wá mọ̀sígóòlù a máa ń tẹ́ta méjì sí yìí tó dáa ni o àárọ̀ yìí náà mo wá rò wípé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run èyí tí wọ́n fẹ́ òní insha Allah ipò Ọlọ́run ó kà pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọ̀sẹ̀ kan sóní yẹn kọjá lérí iṣu yìí ìjà Abubakar ló wà nùkọ̀tà bàbá pàápàá jùlọ lérí àyà sani ismail tí ló jáde lérí ẹ kọ́ ló ń jẹ rẹ ní tí ó spọ́ṣọ rẹ insha Allah títí ọ̀sẹ̀ tí ń bọ̀ ok ẹ jẹ́ ká tiẹ̀ fẹ́ nú lẹ̀ kẹ́nu wà lẹ́gbẹ̀ẹ́ kan ìgbàjọ́ ń jà lórí social media a sì pera wa síta ìta gbangba fún dìbẹ́tì ààrẹ ni yọjú ẹ̀rẹ́ tí ká máa bá yín lérí online máa bá yín ṣe dìbẹ́tì a sì láwò bá yín ṣe online debate torí gbogbo àṣírí yín ti tú sí wa lọ́rọ̀ gbogbo ọ̀nà ní fáàkù yín gbogbo ẹ̀ láti mà àbá yín ṣe online debate ẹni ó bá fẹ́ ṣe debate nínú yín kó máa bọ̀ wá lójú táyé face to face ẹ kéde ọjọ́ ẹ kéde ìgbà ẹ kéde àsìkò ẹ sì kéde àyè káwọn ẹlẹ́kọ̀ọ́ kí wọ́n wá tẹ́wọ́ gbà fún wa kán bá wa organize ẹ̀ kó wà well organized à ń retí èsì eléyìí títí di sin àti rí tá a bá wá rí eléyìí náà ẹ jẹ́ á bọ́ sí ibi kíkọ ẹ jẹ́ á bọ́ sí ibi kíkọ ibi kíkọ ẹ jẹ́ á bọ́ síbẹ̀ yálà yín aláàrífín ọmọ aláìlẹ́kọ̀ọ́ ó sọ́njọ́ ní frankly ó lóun kọ tírà lọ́wọ́ nípa ṣíà kò sí tó kèmí pẹ̀lú ọ̀rọ̀ ṣíà torí pé ana lastu shay'iyyan wallahu shahidu ala dhalika mo fọlọ́ọ̀bù rẹ̀ ní ṣíà kọ́dà ìmọ̀ bá ti ń ṣe ìmọ̀ nǹkan kan nípa gbogbo ideology wọn kò sí tí mo máa ń pẹ́ mo wá sọ fún oníjọ́ náà yìí pé tó bá kọ tírà náà jáde èmi Abdulhakeem Ahmad Al-Mafaluti kó fún mi lóṣù kan èyí kọ tírà jáde lérí tírà tó bá kọ eléyìí náà bẹ́ńlẹ̀ àkó àmọ́ lédè eléyìí tá a fà yìí pẹ̀lú ògo Ọlọ́run ọ̀sẹ̀ kan sóni tí ló jáde lérí ẹ̀ kọ́ lóun jẹ́ rẹ ní tí ó spọ́ṣọ rẹ̀ insha Allah bí kálukú ò bá wá rí tírà náà ń ta tí rẹ ní tí ó spọ́ṣọ rẹ̀ ni o àbí mi ò ti kọ tírà náà tán hatta yati Allahu bi nasrihi ẹja tó kélé yàn náà pàdé yẹlma yìí gbogbo ntọ́ ń takò lé lọ́rọ̀ bàbá Mudirul Markaz kọ́ ní tírà irọ́ tẹ́ ń pa fún gbogbo ayé tẹ́ ń sọ fún wọn yí pé ọ̀dọ̀ yín ní màá wà kéwúyé yín kọ́ káyé rí ntọ́kọ jáyé rí ntọ́kọ kọ́ síta jáyé rí ntọ́kọ ogun kálámù lókùtà fẹ́ jà báyìí sẹ́ni gbogbo ogun àṣẹnu bébé àbá ń gbé láptọ̀pù wa àwa ń sí à ń gbé tíra jáde à ń fi báyìí rò tọ̀ níwájú àwọn èèyàn sotie ìyẹn kọ́ ní mọ̀ that is rubbish látàyà àwọn nǹkan wọn ká jáde fún wa
ṣé dandan ní kí n gba làákàyè nìkan ni èmi ò ní làákàyè tèmi ni ìta lè criticize nǹkan méjì ni Al-Qur'an àtàdí ó tán Qur'an yìí tó wá ní à ń jóye yín pé agbọ́ òye jura wa lọ ní làwọn sọ fún yín agbọ́ tí Qur'an ń wí agbọ́ òye jura wa lọ a sì lè tako àdìsí tí àdìsí yẹn gẹ́gẹ́ fún rẹ̀ bá ń tako Qur'an ìtumọ̀ wípé àdìsí yẹn ó ti di àtọwọ́dọ́wọ́ ṣebí tàjọ sọ fúnra wa nù òkú náà máa sọ pé máa mú nǹkan ó ní tẹ́mi bá ti dé ní program báyìí ó ní máa pariwo ó máa nájú ó ní mú nǹkan ọlọ́run ó bí ọ ní tọ́ wíwò Allahumma yìí ńlá tó bá yẹ pé lóòótọ́ yìí máa mú nǹkan ni àmọ́ tí ìbá mú nǹkan ọba mi ó bí ọ kò yí ọ ni èmi ọ̀rọ̀ mímọ́ ọ̀rọ̀ tí bá ti ń jẹ́ mímọ́ èmi èmú ṣeéṣe ni èmi èmú ní ṣeéṣe tí bá ti ń jọ́rọ̀ mímọ́ èmi èmú ṣeéṣe àti pé ìjìbá Maulana Sheikh Adam rahimahullah tí wọ́n ti sọ fún wa tipẹ́tipẹ́ fún gbogbo àwọn tàà jẹ́ mọ́kà sí in ṣiṣẹ́ lára tèmi gbogbo ìgbà ni ista'iddu lin-nidal an-nidal al-ilmi tí Maulana Sheikh Adam pè wá sí. That is why tó bá ti dọ̀rọ̀ ọ̀rọ̀ kéwú ojú mi ò ní rọ̀ ohùn mi ò ní rọ̀ ìṣesí mi ò ní rọ̀ torí gbogbo nǹkan náà ni ó máa dìde lára mi gbogbo nǹkan iná ni ó máa ṣiṣẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà lákàyè ó sì máa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo tó bá rí tí ń sọ lákàyè ó máa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo tó bá rí tí ń sọ ẹ̀yin ọmọ yìí ẹkẹrẹ kọ́dà wallahi mo fọlọ́ mo fi búra a nínú àwọn akéwú tí ó bá àfààyàn wí níbi ọ̀rọ̀ mímọ́ mo fa Al-Qur'an al-Azim mo fi búra mo fi Al-Qur'an mo fi búra tí wọ́n ti kọ́ ntàfààyàn ò lè kọ́ ní tírà ntàfààyàn ò lè kọ́ láti kọ́ ní tírà kọ́dà ìkan nínú àwọn ọmọ mi kọ́lọ̀ kó bá ń sàríkọ́ àlùbáríkà rẹ̀ kọ́ ọlá ní Muhammad lọ́dọ̀ lọ Dr. Nuruddin torí dókítà jọ ayé lójú gẹ ó jọ ayé lójú gẹ ẹ̀yẹ má fàlùtí kẹ́nẹ́kan dókítà kẹ́nẹ́kan yìí sẹ́ni àrífín lẹ́mìí sóhun àìmáyé dókítà tó ti bá jù mí kọjá àìmáyé Dr. Nuruddin wallahi mo fa Al-Qur'an al-Azim mo fi búra àfáà yín tẹ́lẹ̀ ń gbìjà wọn bí ìgbésí ayé rẹ̀ rí kò lè kọ́ wá mọ́ rẹ̀ mo fa Al-Qur'an mo fi sẹ̀rí níjẹta ó tún ṣe lọ́nṣì tíra mi láwọn mu'allafatun adida kílẹ̀ fi ń wéra kílẹ̀ fi ń jọra wọn ẹrù pàwọn ṣeré ni àwọn òṣèré gbogbo yọ̀ tẹ̀mítẹ́ yìí ń bọ́ káàkì èyí ń káwà ń bá kì ọ̀rẹ́sẹ̀ ẹni tí kí n máa lẹ́hùn tí n bá fẹ́ fi àràfí mo pẹ́ rí ẹ ti dàrú Asma'u ó ní Asma àbẹ́rí ẹ dàrú ni Asma wèrè wo sọ bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ àfáà rẹ̀ ibi Asma'u tí mo pẹ́ òun ní kó tako Asma'u tí mo pẹ́ òun ní káfà rẹ̀ tako èyí tó kù báyìí ogun kálámù ní o kí kálukú tiẹ̀ jáde pàápàá jùlọ yẹlmà yìí ti ń parọ́ tíra kíkọ yẹlmà yìí ó tó wá sọ bẹ́ẹ̀ Ọlọ́run ti ń kọ́ pẹ́ kí ló ń kọ́ tó bá tó ti ń kọ́ pẹ́ kí ni kẹ́tọ̀ ń kọ́ sínú ẹ̀ mùjálàdí mélòó ni tíra tí ń sọ fún yìí ti bẹ̀rẹ̀ o kọ́dà kọ́lọ̀ ń jẹ́ nítorí bí bẹ̀rẹ̀ lónìí àmọ́ kò ní jọ́sẹ̀ kan lọ kò sì ní kéré sí 100 pages insha Allah al-karim àwọn olè ẹ̀rùkọ́ ẹ̀ ń bá ta ẹ̀yìn àtàwọn olè ẹ̀rùkọ́ ẹ̀jọ́ fà ẹjá jagun kálámù àwọn àfáà náà bí wọ́n ti sẹ́nu èmi ti wá fẹ́ bẹ̀rẹ̀ báyìí tí n bá wá kọ tèmi jáde kọ́lọ̀ ń wọlá nàbí kó jáde ẹni tí ó spọ́ṣọ̀ rẹ̀ tí n bá wá kọ jáde aha ẹ wá gbà mú ẹ̀yin ẹ̀ wá ṣiṣẹ́ lérí ẹ̀ gbogbo bí tí n bá lọ lérí ẹ̀ tako èmi náà wá jáde èmi náà tó wá ṣiṣẹ́ lérí tí kíní yẹn máa hẹ́pù gbogbo wa gan ó máa hẹ́pù wa gan yóò hẹ́pù wa yóò tún wá gbogbo àwọn tí wọ́n wá ń wò wá tí wọ́n ń tẹ̀lé kálukú wọn náà wà á mọ̀ yìí pé nǹkan ju nǹkan lọ yàtọ̀ sí ẹnu ká bọ́ sórí social media ká máa jánu bẹ́ẹ̀ ká máa wá sọ ká máa fún lábá mẹ́nu tó ìjẹ́ pé ìsọkúsọ ni ẹ ti ọ̀dà sáǹdì ìsọkúsọ ni because ọmọ rẹ̀ náà sọ ibi kékeré kan kò sẹ́ni tí ò lè ṣe mistake nǹkan kan wọ́n náà ti ẹgbà pápá rẹ̀ ṣe mistake àfáà rẹ̀ tó lọ fẹ́ ṣe nìkan sùn lérí gbogbo tí jẹ́ màá wá dùn lògàwí èlmíyà pátápátá tí náà wòye tí ò mọ náà wù tí bàlágà òye béèrè lọ́wọ́ rẹ̀ kọ́ tí mo kọ́ lérí bàlágà ọmọ bèbè sọ̀rọ̀ pé ẹ sì máa lẹ́ẹ̀ mọ bàlágà èmi ní sì máa ní mo mọ bàlágà béèrè lọ́wọ́ ọ̀gá rẹ̀
ẹ̀kọ́ tí mo kọ́ lérí bàlágà béèrè lọ́wọ́ ẹ̀. So ẹni tí gbogbo àwọn àmàtà sọ yìí tí ò yé tó ń wá lóhun fẹ́ bẹ́ẹ̀ nìkan sí nìkan lérí gbogbo tí jẹ́ màwádìí ìlmíyà ẹ̀ nípa ìmọ̀ wa rẹ ni àìmọ̀ wa ara ni tí ẹ bá sá ìmọ̀ wa ara ìwọ tásẹ̀ rí òmúlẹ̀ bí kéwú eré mídíà yìí máa ó gbòlè ó gbòlẹ̀ o eré mídíà ó gbòlè ó gbòlẹ̀ o níjọ́ tí kọ́tọ́ di kálukú ń gba ìsọ̀ sẹ́rí mídíà bẹ́ẹ̀ tí ń gba káàkiri tí kálukú yín ń gbà sọ̀ sẹ́rí mídíà bẹ́ẹ̀ tí ń gba káàkiri kọ́tọ́ di kódé wallahi ìlà wa ti ń jagun ọmọ pẹ̀lú nǹkan kíkọ ẹ lè bèrè lọ Jawhari lálẹ́ ìkímọ̀ ẹ bèrè lọ́wọ́ rẹ kálukú yóò tí ì ní sọ̀ lérí mídíà láwọn ẹjọ́ tà ń sọ yìí abẹ́ ẹ̀rọ yìí pé ẹ̀rọ pàwọ́ àṣẹ̀ṣẹ̀ dé ni abẹ́ ẹ̀rọ pàwọ́ àṣẹ̀ṣẹ̀ ń bọ̀ kò rí bẹ́ẹ̀ kálá kò rí bẹ́ẹ̀ ẹ̀rọ lè bèrè lọ́wọ́ Rifai Ahmed Rifai ẹ lè bèrè ní àsìkò tó já sí pé kálámù la fi ń jagun kálámù nǹkan kíkọ la fi ń jagun ẹ lè wádìí tíra tí wọ́n pè ní àtàhádì ala Rifai al-mutaaddi ẹ lè wádìí tíra ẹ lè wo orin tí mo kọ sínú tíra náà Maulana Sheikh Abdul Fattah Yasin rahimahullahu ta'ala àwọn ni wọ́n kọ tíra tí mo sọ yìí ẹ lè wo orin tí mo kọ sínú rẹ̀ inú tíra ẹ lè wo Qataratul Insan ala ma aqarrahu ad-doktor ẹ lè wo tíra náà ẹ̀rọ lè wo àtẹ̀dìmírù àfisọ́hùn alànáfí ilẹ̀ àkìtọ̀ yìí ẹ lè wo tíra náà ẹ̀rọ pàwọ́ sẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni tí kì bá wá ṣe mèdíà tí kálukú yín wá bọ́ síbẹ̀ tọ́lẹ̀ rẹ̀ ọ̀lẹ́ náà wá ń ríra rẹ̀ bí alágbára wà bá tàlì jahalu mamududa riwaki àìmọ̀kan náà wà nápa nasẹ̀ ohun tó lẹ̀tẹ̀ àwọn àwọn wọ́n ń pè yẹ́lmà ìgan من هو في ميدان العلم أين هو في ميدان التأليف والتصنيف تاني جاي الماء تاني جاي فتاي بدر تاني جاي كومبو في ميدان الكتابة أين هؤلاء أين ما كتبوا أين ما كتبت أيديهم إنتي ما كودا lọ lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ní kẹjẹ wá kọ́mọ̀ fún gbogbo yín tí ń pa mílẹ̀ rí kẹ́lìmọ̀ jahilu murakab la ilaha illallah abọ́pọ̀ ònú ni yín ni kò sí ẹni tẹ́lẹ̀ ṣe ìtìlápò ìlélẹ́rí jahilu murakab ẹni pọ́pọ̀ ònú ni yín kò sí ẹni tọ̀hún tẹ́lẹ̀ ṣe ìtìlápò ìlélẹ́rí láwọn tẹ́ mà pàmà jù yẹn lọ eléyìí tá à ń sọ yìí kò lọ́rọ̀ ẹnu tọ́lá àwọn òpónú àwọn àgìnàmù kan náà àtàntẹ̀ yìí lẹ́yìn kẹ́kẹ́ kan ẹnu lásán wọ́n sí ọ̀rọ̀ ẹnu kọ́ ní sọ èmi ti challenge nínú ẹ sọ fẹ́ ní tẹ́ǹtẹ̀lé tíra rẹ̀ tó lóun kọ́ kójó jáde